ojú tó fi ń wò mí ò ní fọ́, etí tó fi ń gbọ́ mi kò ní di. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé, President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ní tèmi máa ń ṣe lórí social media ni pé mo máa ń rán wa létí àwọn nǹkan táwọn baba ńlá wa tán lò láyé àtijọ́ kó tó di pé ayé di ayé olóyìnbó. Ní tí mo fẹ́ kọ́ wa nínú fídíò yìí òun náà ni oògùn kan. Àwúre ni, òṣólẹ̀ ni, kò sórúkọ tẹ́ẹ̀lì pé, ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe òun ni pé bàbá ṣiṣẹ́ kékeré ká lè máa rí owó ńlá, ẹni tó jẹ òyà kọjá lè máa yá, ẹni tó ń wá àwọn client alálùbáríkà kó lè rí, ẹni tó fẹ́ gbé contract fún kán lè gbé fún. Bàbá fẹ́ ṣe gẹ́gẹ́ bọ́n ṣe ń ṣe láyé àtijọ́. Ẹ jẹ́ ká wá ìsasùn kan, a wá já ewúro a kó sínú ìsasùn náà, a wá wá ẹyẹ kan tó ń pè ní ẹyẹ kòwé, ẹyẹ kejì wọ́n pè ní ológèṣà, a kó ẹyẹ méjèèjì a kó sínú orí ewúro ta kó sínú ìsasùn, a wá mú odidi àtàrí kan a fi sí, a tún wá já ewé ewúro tó pọ̀ a kó lé lórí, a wá jó. Tá bá ti jó, a jẹ́ kó jó, a ní ṣìwò tí ó fi jó tán. Tó bá ti jó tán a lọ̀ kúnná, tá bá ti lọ̀ kúnná ẹ jẹ́ kí a máa fi fọ́kọ̀ mu àbí ká tiẹ̀ máa fi ọtí ṣìnáàpù lò. Nítorí ẹ̀yin tí ẹ kì í mu tí ẹ lo ṣìnáàpù, èèyàn tí ó lè lo ẹ̀kọ kó lo ẹ̀kọ, èèyàn tí kì í mu tí àbí kó lo ẹ̀kọ, èèyàn tó bá sì jẹ́ pé ó ń lo ṣìnáàpù kó lo ṣìnáàpù. Iṣẹ́ tó máa ń ṣiṣẹ́ dáadáa nígbà ayé àwọn baba ńlá wa tó sì ń ṣiṣẹ́ di ìsìn ni. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ Dr. Lékan Sàlámì wípé ìdí tèmi máa fi ń ṣe àwọn fídíò yìí òun ni láti polówó ẹgbẹ́ tí mò ń sọ yìí. Gbogbo ẹni tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà kò ní kábàámọ̀ pé òun ṣe darapọ̀. Ní tá à ń ṣe nínú ẹgbẹ́ náà òun náà ni pé kí ni ìwọ mọ̀ nípa oògùn ìbílẹ̀? Tó bá sọ nínú ẹgbẹ́, ẹlòmíràn náà á sọ ohun tóun náà mọ̀ nínú ẹgbẹ́. Bó ṣe orí fífọ́ ni oògùn tí ìwọ mọ̀, ẹlòmíràn náà wà tó yẹ pé oògùn orí fífọ́ yẹn ní ìṣòro tiẹ̀, òun ní oògùn jẹ̀dí lọ́wọ́. Ìwọ tó wáyé pé oògùn orí fífọ́ ló ní, ó ṣeéṣe kó má ní oògùn jẹ̀dí. Tí kálukú bá wá sọ gbogbo ohun tí wọ́n mọ̀ nípa oògùn ìbílẹ̀, kéèyàn kankan kó sọ nǹkan méjì, àwa táwa nínú ẹgbẹ́ àti ń lọ bí 300. So a jẹ́ pé nǹkan 600 ni ẹni tí ó mọ̀ nǹkan kan tó kàn ń wòran ló fẹ́ jàǹfààní. Ní tá à ń ṣe nínú ẹgbẹ́ náà nìyẹn. Àti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà kò le. Àti registration àti ID card 5,000 naira ni. Tẹ bá send owó náà, ẹ send receipt ẹ̀ sí mi ní orí WhatsApp number mi. Màá pe WhatsApp number náà nísìn. Ẹgbẹ́ ta register pẹ̀lú ìjọba ni, kì í ṣe ẹgbẹ́ tán kàn dálẹ̀ lásán. Ìdí rèé tí registration àti ID card tó fi ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa gbọ́ pé wọ́n dẹ́gbẹ́ kan lẹ́ akàn mẹ́sẹ̀jì mi, ẹ add mi sínú ẹgbẹ́ náà. Bóyá wọn kì í gbọ́ àlàyé yìí ni Ọlọ́run ló mọ̀, bóyá ọgbọ́n àgbọ́njù ni Ọlọ́run ló mọ̀. Kò sí ẹgbẹ́ kankan tán register pẹ̀lú ìjọba tó máa jọ́fẹ̀ẹ́, kò lè já wúfù. Gbogbo nǹkan ẹlòmíì kó ṣàtijá wúfù ni. Wọn bá padà lù ń jìbìtì ń bẹ̀ kó ṣàtijá wúfù ló bá wọlé. Kì í ṣe irú ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn là ń sọ. Ẹgbẹ́ tí èèyàn máa ní ID card tó máa ní òǹtẹ̀ ìjọba òun ni ẹgbẹ́ tá à ń sọ. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture, AATC. WhatsApp number mi fún ọ tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà òun náà ni 08028565188. Ṣé wá rí nọ́mbà tí mo pè kò sí fún call, message ló wà fún. Ẹni tó bá call nọ́mbà náà ó ṣeé ṣe kí n má ráyè dá lóhùn dáadáa. Ẹ tẹ̀lé bá ṣe sọ, message orí WhatsApp ni nọ́mbà náà ló wà fún. Ẹgbẹ́ ta wá ń sọ̀rọ̀ yìí kò síbi téèyàn wà tí ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Kódà tó bá di oṣù tó ń bọ̀ June 22, 2024, ẹgbẹ́ tá à ń sọ yìí ó ń bọ̀ ní ìlú Abẹ́òkúta. Wọ́n tó bá fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ náà, ìyẹn ò túmọ̀ sí pé wà máa dúró de pé tá bá wá sábẹ́òkúta ló fẹ́ darapọ̀. Ìjọ́ tá bá wá sábẹ́òkúta, ààyè èèyàn fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ gan ó lè má yọ torí ìdánilẹ́kọ̀ọ́ àti ìpàtẹ ìṣègùn la máa wá ṣe nílùú Abẹ́òkúta. A máa ń ṣe káàkiri ni so that ibikíbi tí mẹ́mbà wa bá wà a lè ṣe ètò máa súnmọ́dọ̀ ẹ̀. Nínú ọdún yìí a ti ṣe ti Ìbàdàn, nínú ọdún yìí a ti ṣe ti Ìkòròdú, Abẹ́òkúta náà la tún ń bọ̀ yìí, k'Ọlọ́run ṣọ́ ẹ̀mí wa ju ìgbà náà lọ. Ìdí tá fi ń ṣe gbogbo àwọn kìíní láti lè gbé àṣà ìbílẹ̀ lárugẹ ni.
láti lè gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ. Kì í ṣọ̀rọ̀ babaláwo, kì í ṣọ̀rọ̀ ẹlẹ́sìn ìbílẹ̀. Àṣà Yorùbá paraku òní tí a gbé dání, nítorí pé kó má jẹ́ àṣà òyìnbó òun náà ni a máa ṣe tí ó máa kó ìfàsẹ́yìn bá wa. Èyí ni Yorùbá ṣe wò pé ẹ jẹ́ káwa náà ká padà sórí àṣà tiwantiwa. Ẹni tó bá ti sọ àṣà nù, àpòyà ló so kọ́. Èmi ò ní sàpòyà kọ́, ìwọ náà ò ní sọ àpòyà kọ́. Ire o.